But I'm sorry. The Fulanis are hiding under Islam. They are confusing our people, especially the Hausas. New York. They are confusing our people. All the imams in Nigeria, especially the northern part of Nigeria, all of them are Fulanis. Chengbo. They are confusing our people because they don't want us to think for ourselves. They always want us, anything they tell us, whether good or bad, we should just follow them. This thing, it has to come to an end. Gaskiya. So Hausa people, please and please, my people, you have to differentiate between religion and culture and language. We have to differentiate that because we mix everything together. We mix Islam, we mix everything, we mix religion, not matter of Islam, because they even put hate on us. Anybody that is not Muslim, we should not like him, especially the people that are Christian or any religion that are Hausas. They call us Mabuzawa, non-religionists, and it's a lie. Just it's a propaganda because they want to rule us every day. We are like a slave to them. It's not that enough. Now they are killing our people each and every day. They are killing our people each and every day. And their people are not talking. Minister, everything has to do with politics. They are the one. Katsina is Hausa land. The people that are doing governor, like the one I know since I grew up, all of them are Fulanis. The 4 governors are Fulanis. Why? Kano is only one Hausa. All of them are Fulani. Even vice governor is Fulani. So, ẹ̀yin ọmọ Yorùbá, ṣẹ́yìn náà gbọ́ nǹkan tí wọ́n fẹ́ ṣe nílẹ̀ Yorùbá gẹ́lẹ́ nìyẹn. Wọ́n á wọlé sí everywhere. Ẹ rí àwọn 98% àwọn àáfàá yẹn tí wọ́n mislead àwọn ọmọ Yorùbá Fúlàní ni wọ́n. Wọ́n á máa sọ fún yín pé ẹ̀pánu Adébọ̀rẹ́ eléyìí ò dáa, ẹ má ṣe léyìí tọ̀hún ní kẹ́ ṣe, èdè Yorùbá kò dáa, wọ́n fẹ́ impose èdè Arabic lé wa lórí, ìmúra Yorùbá kò dáa, àgbọ̀dọ̀ dé fìlà bí ti ajá, àgbọ̀dọ̀ lò lẹ̀kẹ̀, wọ́n á ní kò dáa pé ànàbí ò ṣerú ẹ̀. Gbogbo àwọn nǹkan yẹn wọ́n á gbé wọlé torí wípé wọ́n fẹ́ kọ́ńkà wa. Tán bá ṣe yẹn tán, wọ́n á wọlé, wọ́n á ẹ̀ẹ́kàn rí pé àwọn náà máa ṣe gọ́vnọ̀. Ẹ̀yin náà wo wèrè tó wà ní Ìwó, ẹ wo Ìlọrin. Ṣé ẹ mọ̀ pé tí ò bá sí Islam, wọn ò ní kọ́ńkà Ìlọrin. Tí ò bá sí Islam, wọn ò ní kọ́ńkà ilẹ̀ Haúsá. Nǹkan tá à ń sọ gẹ́lẹ́ gangan lélẹ́yìí. Wọ́n ń lo Islam láti máa kọ́ńkà ìlú ni wọ́n máa sọ everybody dẹrú. Àwa ọmọ Yorùbá, àwa ò kì í ṣerú. Ọmọ aládé ni wá. Aláàánú Kùránì kò kí ń ṣe Ọlọ́run tọ̀dọ̀ tiwa. Ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí obìnrin yẹn sọ. Ó ní wọ́n ń sọ fáwọn pé káwọn kórìíra any other person tí ò bá kí ń ṣe Muslim. Nǹkan tó dẹ̀ wà nínú ìwé nìyẹn, nǹkan tá Allah sọ nìyẹn. Ọlọ́run ò lè sọ irú ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ò lè sọ pé kò hate Christian, kò hate anybody tí ò bá kí ń ṣe Muslim. Ọlọ́run ò lè sọ. Ìjọ tẹ̀yin fúnra yín bá ti mọ̀ pé Allah yẹn òun kọ́ ni Ọlọ́run, lẹ máa tètè padà lẹ́yìn yẹn pé olórí burúkú làwọn eléyìí, wọ́n fẹ́ wá báyé wa jẹ́ ni. Allah tó máa sọ fún ẹ pé kó kórìíra ìyá ẹ, bàbá ẹ, àbọ̀mọ ẹ tí wọn bá ti ṣe Islam. Ìjọ Ọlọ́run lè sọ bẹ́ẹ̀. Ta wá ni Ọlọ́run? Ẹ ṣe ẹ jọ ẹ tún bá fi ta ni Ọlọ́run wọn ẹni yìí. Ẹ kálẹ̀ ẹjọ́ sáré dá sétò. Àwọn èèyàn wá ta lọ́lọ́run gan lálẹ́ yìí o. Adégbọlá ẹ bá wa ṣó bàbá Ifátìmí lẹ́yìn, ẹ bá wa ṣó wọn. Adégbọlá Ifátìmí lẹ́yìn. Ta ni Ọlọ́run ni yóò? Ta lọ́lọ́run ni bàbá wa ń bá dùn. Ta ni Ọlọ́run gangan ya? Ta wá ni bàbá ọmọ tún bàbá àkókò. Ta ni Ọlọ́run? Remove Ta Khalifa. lọ́lọ́run rí náà ìbá ti fi hàn yín. Ẹ kálẹ̀ o. Ṣẹ́ni ẹni yẹn ló ń sọ. Ọlọ́run ní gbogbo wọn tún gbé wá báyìí. Wọ́n ní consuming substances feature. Dídà pé ṣẹ́ni yẹn mi mọ TikTok ló ní kí n yọ ẹni yẹn. Consuming substance feature. Ẹ yọ. Ẹ̀yin má tẹ ẹ fún àná. Ẹ sì máa bá wa tẹ́ fún ẹjọ́, mo ti yọ ẹni yẹn. Wọ́n ní kẹ́ yọ ẹni yẹn. Mo ti yọ. Ó ti tán. Ẹ jẹ́ máa bá wa power tap kó lè gbé kíní yẹn lọ, kò gbé kíní. Ẹ jẹ́ bá wa power tap ẹ jọ. Ẹ jẹ́ bá wa power tap kẹ́ bá ti tẹ́ fún ẹ kẹ́ máa bá wa power tap lọ bóyá wọ́n á lè gbé
kíní yẹn kúrò caution yìí ó gbé caution kan síbẹ̀ òun ìmọ̀ so ó lè jó òun ló ṣe nǹkan kan ó lè mọ̀ọ́mọ̀ ṣe ó ti wà ń bẹ̀ yẹn látẹ̀kọ́ ó lè mọ̀ọ́mọ̀ ṣe nǹkan kan bẹ́ẹ̀ yẹn. òkè kan ṣe máa lọ ẹ̀ẹ́kẹ̀ wò. no wọn lè ìgbà tẹ́ ti yọ yìí wọn lè ṣe anything. ẹ bá power tap àwọn èèyàn wọlé torí èyí ní ìyá máa tawaf lé ní ẹ máa rí bó ṣe ń ṣe nǹkan tí wọ́n ń sọ bó ṣe ń tawaf ẹ̀yin náà rí gbogbo la máa ṣe fún yín. ìyá múlíkà yẹ sáré play fídíò yẹn. ẹ kálẹ́ o. wọ́n sì wà ń bẹ̀. wọ́n wà mẹ́ ìyá múlíkà. ẹ kálẹ́ ó dà pé wọ́n sì ń di fún wọn. ńláńlá. ẹ kálẹ́ kó ètò. ok ẹ káàbọ̀ sà. sálọ sọ̀rọ̀ yẹn mẹ́ta ló sí máa ń tẹ̀lé. àwọn kan ńláńlá ní sọ̀rọ̀ ok ńláńlá ń gbọ́ yín. Yes sir. Ní tabawo gbogbo almost gbogbo Arab countries ni pé tó bá kún pé ẹ rí ọmọ wọn tẹ bá fẹ́ fẹ́ ọmọ ẹ ti kọjọgbọn ọmọ abọ́ ṣe fẹ́ pa yín kò sí bẹ́ẹ̀ sì pẹ́ tó nílùú wọn kẹlu 20 years kẹlu 100 years lè dá ọmọ nílùú. Àwọn tó wá ń sàn sọ̀rọ̀ yẹn wọn náà gbé ìjẹun àfúwà ṣé àwọn tó yẹ kó bá ṣe tún ìlú wọn ṣe tó yẹ kó ọmọ nílùú wọn ń gbádùn tó ń fẹ́ kájòjì gbádùn tó yẹ kó ṣe lọ́n lo àjòjì bí ẹrú ṣé àwọn yẹn ni ọmọ á sọ fún wa pé ibì kan wà tó jẹ́ ọ̀run èdè wọn ló ń sọ níbẹ̀ èdè wọn lọ́lọ́run yẹn ń gbọ́ o àlàáfíà kan á wà fàájì wà ń bẹ o tá a bá pààyàn fún ẹni yẹn o gbogbo a máa nílé lọ́rùn a máa ní 7 virgin ṣé ó yẹ ká lè gbà wọn yẹn gbọ́ àwọn tẹ́ pé wọn bá fàájì tó ń jẹ láyé ìlú wọn bá fàájì tó ń jẹ nílùú wọn ò fẹ́ kájòjì jẹ wọn ò lápá aṣẹ wọn lè lùyàn bí ẹrú wọn lè lùyàn pa tẹ bá òkú bí bíbu ìbọn ọmọ nílùú ṣe ń gbádùn ẹ fẹ́ ṣe gbogbo ọ̀nà láti jẹ́ ọmọ nílùú kò sí bẹ́ẹ̀ ṣe láyè ẹ ní rí ṣe ẹ ní rọ́mọ kẹlóhùn yìí kẹrí fẹ́. Mo níyàn tó jẹ́ pé ọmọ wọn gangan ló fẹ́ràn ẹ̀ ọmọ fúnra ẹ̀ ló sọ fún pópó sá lọ pé kí wọ́n ti rí i pé àwọn fẹ́ pa ọ́. ṣé sọ̀rọ̀ mi yé pípa ní ti mi yé èèyàn kan á jẹ́ ọlọ́run á dá gbogbo ayé á máa sọ fún yín pé tiyín ló dá òkè lọ pa àwọn èèyàn tó kú tóun dá síbì kan o pé nítorí wọn ṣe tiyín o ṣó possible ṣó ní nǹkan máa fẹ́ kí nǹkan bàjẹ́ ni kí ló dé tó fi jẹ́ pé tó máa ń sọ̀rọ̀ tí gbogbo wọn pípì tó máa ti wọ́n á rí ìmọ́lẹ̀ wọ́n máa sọ wọ́n máa fi ọ̀rọ̀ wọn kọ́ bọ̀rọ̀ mọ́ lẹ́nu wọ́n fi ọpọlọ orí wọn wọ́n fi ń bára wọn jà àbọ̀yé ọpọlọ orí wọn lọ́ fi ń ṣọ́ọ̀tì òótọ́ ọ̀rọ̀ ọpọlọ orí wọn lọ́ ń lò lọ́ fi ń máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí ò bára wọn mu láti fi kọ́va òótọ́ ọ̀rọ̀ tó lè tú wọn kúrò nínú ìgbèkùn bí kí ẹ máa sọ̀rọ̀ káfà kó máa sọ same thing kó máa béèrè stupid question tí ò jẹ́ mọ́ nǹkan tẹ́ ń sọ ẹ ń lo ọpọlọ arìndìn láti máa fi máa dira yín mọ́lẹ̀ tó yẹ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ tó máa ṣọ́pọlọ yín tẹ́ máa fi rí pé inú òkùnkùn lẹwà kẹ́ ẹ kúrò nínú ẹ̀ àwọn pípù yìí mú yín ṣeré nǹkan tí ò tiẹ̀ jọ ọmọ ọlọ́run ló ń pè lọ́lọ́run fún yín ọlọ́run ló dá àwọn lé ọlọ́run á sọ fún yín pé tiyín ló dá ẹ wá lọ pa àwọn tó kù yẹn ṣó possible ṣé ó bá làákàyè mu pé tiyín ni ẹ̀yin tí mo dá síbí yìí o tẹ́ ẹ ya wèrè tẹ́ ẹ burú gan gidi gan yìí o tiyín ló dá o àwọn tó kù yẹn ẹ lọ pa wọn o torí pé wọn ò ṣe tiyín o ṣé ọlọ́run lè ṣe ọrú ẹ̀ ibo lọ́n fi làákàyè wọn sí tọ́ máa ń fi gbogbo ẹ̀wọ̀n wọn á tún máa ká wọn lára inú ìwé yín dẹ̀ ló wà tọ́ máa tú gbogbo ẹ̀ fún yín ẹ̀ tún máa béèrè stupid question láti lè máa fi short ẹni ẹ̀ ẹ̀ ń fi làákàyè yín ẹ̀ fi ń dira yín mọ́lẹ̀ ẹ̀ fi ń dira yín sínú ìgbèkùn ọlọ́run ò gbogbo nǹkan tó ń kà tó ń pè ní aláwọn yìí kò tiẹ̀ jọmọ́ ọlọ́run rárá kò jọmọ́ ọlọ́run rárá tí o kọ́ lọ́run ṣàánú wa gbogbo ń tẹ̀yìn ṣe yìí ọlọ́run àtúwọ̀ máa ràn yín lọ́wọ́ bọ̀ tó wọ́n pípù yìí nǹkan tó kàn ti wà nínú brain wọn tí ò jẹ́ kán fẹ́ rí òótọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ọpọlọ tó yẹ kán fi rí òótọ́ ọ̀rọ̀ ọpọlọ náà fi ń dera wọn mọ́lẹ̀